Hello ẹ̀yin èèyàn mi, ẹ kú ọjọ́ mẹ́ta o, ẹ jọ̀ọ́. Ọ̀rọ̀ kan ló máa ń ṣe awuyewuye tí mo fẹ́ ní ká béèrè lọ́wọ́ ara wa. Ọ̀rọ̀ mà lórí Sunday Igboho mà ni. Ẹ jọ̀ọ́ kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú bàbá Dami? Àwọn kan ní wọ́n ti dá bàbá Dami padà sí ìlú Cotonou láti Germany pé wọ́n ti dá padà wálé. Ṣé òótọ́ ni àbí irọ́ ni a ò mọ̀. Because bàbá Dami ta mọ̀. Nǹkan tá a máa ń sọ fún àwọn ará ilẹ̀ Yorùbá náà nìyẹn wípé tí iṣu wa bá ta ká máa fọwọ́ bò jẹ. Ṣé bàbá Dami ti padà sí ìlú Cotonou ni tó jẹ́ Benin Republic? Because wọ́n sọ̀rọ̀ yawuyewuye ọ̀rọ̀ yẹn kò yé wa. Mò ń wò pé ṣé òótọ́ ni àbí irọ́ ni because nígbà tí bàbá Dami tó dé ìlú Germany, bàbá Dami yẹn Sunday Igboho ó ṣe fídíò ó kí gbogbo àwọn èèyàn, ó kí gbogbo àwọn màmá bàbá nínú Yoruba Nation. Torí ọ̀rọ̀ yẹn ariwo ewuye ẹ̀ ó ń lọ káàkiri ó ń jà ràn. Kò dẹ̀ sẹ́ni kankan tó sọ̀rọ̀ pẹ̀lú ní pé ká mú ọ̀rọ̀ yẹn wá pé ká béèrè lọ́wọ́ èmi àti ẹ̀yin pé ṣé Sunday Igboho ṣé a ti dá padà láti ìlú Germany wá sí Nàìjíríà ni? Torí pé ìlú Germany tó yẹ at least ó yẹ kó já dúró nílùú Germany tó wà yẹn. So kí ló wá dé tó yẹ pé ó tún wá padà? Àbí wọn grant asylum tó jẹ nílùú Germany ni? Àbí story tó sọ ṣé wọn pé tí èèyàn bá ti wà politically inclined àbí tó ní affiliate pẹ̀lú any political kíní high risk ni wọ́n máa ń rí wọn sí. Àbí nǹkan tí wọ́n rí bàbá Dami sí nìyẹn, ìyẹn tó jẹ́ Sunday Igboho tó fi jẹ́ pé wọ́n wá dá padà láti Germany. Well, àwọn ò sí níbẹ̀ bó jẹ́ irọ́ ni bó jẹ́ òótọ́ ni àṣà mọ̀. Torí ọ̀rọ̀ yẹn ò yé wa náà la ní pé ká gbé ọ̀rọ̀ yẹn pé ká wá béèrè lọ́wọ́ èèyàn wa ò pé báyìí dẹ̀ ni ohun ta dẹ̀ rí ta dẹ̀ gbọ́ báyìí pé ká mú wá sétí. Torí ọ̀rọ̀ tí ò bá yéèyàn èèyàn ṣáà máa ń béèrè ẹ̀ náà ni pé kí ló ń ṣẹlẹ̀ ní ibi lọ́tùn lósì ká dẹ̀ mọ̀ wọn bá ṣe fẹ́ sọ. Ìyẹn ní ká béèrè lọ́wọ́ yín ṣùgbọ́n ará Yoruba Nation nìkan ló fẹ́ mú wa dé ilẹ̀ ìlérí àti bàbá tí ilẹ̀ ìlérí fẹ́ dé o. Ní tí bàbá Tinubu ti wọlé yìí ṣé wọ́n máa gba Yoruba Nation ní ààyè? Bóyá kẹ́yìn àtẹ̀mí ká jọ sọ̀rọ̀ lórí ẹ̀ pé níbo ni Sunday Igboho wà. Ṣé Sunday Igboho ti padà sí ìlú Nàìjíríà ni àbó ti padà sí Republic of Benin? Torí ọ̀rọ̀ náà ó sọ sínú lẹ́nu ó buyọ̀ sí because ó yẹ ká béèrè lọ́tùn lósì bí ó ṣe ń lọ. Because gbogbo àwọn tó pariwo Yorùbá ní ṣàkóní gbogbo ẹ̀ tó ti ẹ̀ dákẹ́ wẹ́ẹ́. Kò tí ẹ̀ sẹ́ni kankan tó sọ̀rọ̀ pa Yorùbá Nation àbí kílẹ̀ àrí pé ṣé Yorùbá Nation lẹ̀ tí wàá kú nìyẹn pé ayé ẹ̀yà Ọlọ́run. Ṣé rí Yorùbá ló fẹ́ràn ìlú máa jó lọ bò owó ẹ̀yìn ẹ̀ mọ́ ìlú máa jó lọ bò owó ẹ̀yìn ẹ̀. Àwọn ìlúkílù yẹn kọ́wọ́ Yorùbá bí ọgbọ́n máa jó lọ bò owó ẹ̀yìn rẹ̀ Akin Abíọ́lá. Máa jó lọ bò owó ẹ̀yìn rẹ̀ Sunday Igboho. Máa jó lọ bò owó ẹ̀yìn. Wọ́n ti lùlù máa jó lọ bò owó ẹ̀yìn fún Sunday Igboho. Ó kó òun àtẹlẹ́dà ẹ̀ báyìí. Wọn náà tún wá dé Germany ṣe bóyá kó tẹ̀ wọ́n ní ọmọ onílù àtẹ̀ jẹ́jẹ́ àlejò àtẹ̀ báṣubàṣu. Òde ìlú kan ṣe bóyá kó farabalẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ sí ní pariwo bàbá Ọlábánjí ó kí wọn, ìyá kìíní ìyá Ọlábánjí ó kí wọn, àwọn kìíní kan ó kí wọn. Nǹkan tẹ́mi mọ̀ ní pé tó máa ti Sunday Igboho pa ni Koiki Media. Ọmọ Koiki ó máa ti pa ni. Ó máa ti Sunday Igboho bóyá ọjọ́ tí Sunday Igboho bá jáwọ́ lórí ọ̀rọ̀ Koiki. Torí èdè abínibí ló ń sọ lẹ́nu. Dandan kọ́ ni kó sọ èdè English. Tó yẹ pé ọ̀rọ̀ English yẹn ni Koiki Media fi ń kó ẹ lọ́bẹ̀ jẹ. Sunday Igboho á dá kó sọ fún Koiki Media kó gbé ẹnu ẹ̀ sọ́hùn. Torí
ara Yorùbá Nation nílẹ̀kẹ̀ má já sílé má já sí ibi kan nílẹ̀kẹ̀ má já sí. Ibi kan nílẹ̀kẹ̀ má já sí ilẹ̀kẹ̀ dẹ̀ ti ń já sí ibì kan báyìí torí kò tiẹ̀ ọ̀rọ̀ náà tiẹ̀ yìí wọn náà bá dá mi mo ti padà sí mo ti padà sí Benin Republic ó ti padà sí Cotonou mi ò tí gbàgbọ́ ọ̀rọ̀ náà ń já ìràn lẹ́yìn àárín àwọn Yorùbá Nation ṣáàdì gbogbo ẹ̀ ṣàdákẹ́ wẹ́ẹ́ àti ẹ̀gbọ́n gbogbo àti fẹ́ẹ́ débẹ̀ o a máa tó débẹ̀ ẹ máa tó débẹ̀ ní kọ̀rọ̀ yàrá yín ẹ máa tó délẹ̀ lérí ilẹ̀ lérí tẹ̀lé dé in the next 100 years ẹ máa tọ́ra yín gbọ́ngàn tó pé Èkó ni wọ́n ní Federal Republic of Nigeria wọ́n ń tọ́ra yín ẹ̀ tàbẹ̀là ọmọ mi wọ́n sì máa ṣá sínú agolo pẹ̀lú Yorùbá Nation ranù tẹ̀ ń bá káàkiri Yorùbá Nation tí tàdí forí ẹ̀ tó ti kọ torí ẹ̀ ti sọ orí Yorùbá Nation ó ti wọnú gbó lọ ẹ má lọ jókòó ara yín jẹ́jẹ́ ìwọ Sunday Igboho má lọ jókòó ara ẹ jẹ́jẹ́ kò máa ní gọ́ọ̀mẹ̀ntì yóò jẹ́ lówó kan lẹ́yìn kó mọ bó ṣe máa fọwọ́sowọ́pọ̀ kájọ gbéjọba tó wà lẹ́yìn APC kájọ gbé lárugẹ kí gbogbo àjọ gbèdélẹ̀ ìlérí kẹlẹ báradàradà pálapàla òṣì Yorùbá Nation òṣì tẹ̀ bá káàkiri kẹlẹ gbèsègbè kan gbogbo àwọn amendment United Nations ránù òṣì kọtẹ́lẹ̀ ẹ̀kọ́ lẹ́tà káàkiri ẹ má lọ jókòó síbi kan Sunday Igboho kókó gbàdúrà kọ́ lọ́ọ́ oúnjẹ kó fẹ̀mí tọ́jú ìyàwó àtọmọ kò yé bá balabala kólókòló ní rádaràda káàkiri lórí Yorùbá Nation ránù tẹ́ ń gbé káàkiri wọ́n yìí ò tí ì gbàgbọ́ mo ṣì ń rẹ́rìn lọ́wọ́ bí ò tí ì gbàgbọ́ pé wọ́n ti gbé ẹ padà lọ sí Cotonou Sunday Igboho mo mọ̀ péré lọ ṣe kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo ẹnu tó dán wọ́n má jẹ́ kí Yorùbá tiẹ̀ pa Yorùbá tó jẹ́ pé wọ́n gbádùn bó ṣe wà ìlú bá jó lọ bó wẹ̀ yẹn ó kún wọn bí wèrè Yorùbá wọ́n á tiẹ̀ sí kótó báyìí tán báyìí wá wọ ẹ̀yìn ẹ̀ báyìí wá rí pé ìwọ nìkan ló kù ò bá gbọ́ ìwọ nìkan ló kù Sunday Igboho má jà sọ́lá o ìwọ nìkan ló kù má bàárẹ̀ ẹ̀ pètò ọ̀rọ̀ ẹ má jẹ́ kó máa lọ sọ̀sọ́kùsọ Germany ò má gbádùn dé gbogbo lẹ́nu yẹn ní ọtí ìgbàgbọ́ bóyá ń dá ẹ padà wọ́n sì ń sọ pé wọ́n dá Sunday Igboho ẹ̀yin Yorùbá Nation tẹ́ fẹ́ délẹ̀ ìlérí èyí tẹ́ ti délẹ̀ ìlérí ara yín ẹ jọ̀ọ́ o ẹgbóhùn sókè afẹ́ mọ̀ bóyá májàsọ́lá bóyá ó ti padà sí Cotonou àbóṣìwà ní Germany o ẹ má fọ̀rọ̀ sábì àwọn sọ fún wa o torí tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ Yorùbá Nation ẹ máa ranjú wọn etí yín á máa dìde irun yín á máa dìde obìnrin mi inú yín á kọ́ lẹ́kẹ̀ẹ́ sọ́run mi á kó bẹ́ẹ̀ fìlà bẹ́tì ajá gbé sórí àwọn aṣọ òkè 1920 1907 táwọn ọkùnrin máa pọ̀pọ̀ yìí tí wọ́n gbẹ̀yìn lẹ́ máa lọ kó nínú kọ́bọ́ọ̀dù lẹ́ máa jókòó fẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ pẹ́ ń lọ sórí ẹ̀ lérí tẹ́ ẹ bá dákẹ́ lórí ọ̀rọ̀ yìí wò á gbé gbogbo yìí ṣe pè ní tẹ́ ẹ bá bọ́ síta kẹsàn tó fún wa ẹ ṣáà má ti Sunday Igboho ẹ má ti dojú ikú yìí tẹ́ ti dé ibi tẹ́ ti dé òun náà là ń rí níwájú yín yẹn ẹ ṣáà gbóhùn sókè káwa mọ bó ṣe ń lọ lórí social media orí ẹ̀rọ ayélujára àwa náà ẹ̀yin èèyàn mi àwa náà dẹ̀ find out àbá yín ṣe investigation àwọ̀ mi tí bàbá Dámi wà àwọn oní Yorùbá Nation sọnù tó kúrò kọ̀rọ̀ yàrá wọn táwọn fẹ́ gbéra wọn délẹ̀ ìlérí tẹ́ pé gbogbo yín olè lẹ́wọ́ ajá lórí social media ẹ̀yin olè ọ̀fọ́n ká játijàti ẹni pé gíga ní Adams gan bá yín dà sí ẹ bá tó bẹ́ẹ̀ kẹ́ bọ́ ọ̀tà kẹ́ tó pariwo Yorùbá Nation kan láyé Tinubu ìbọn náà fi fọ́ ọmọ ẹlòmíì lẹ́sẹ̀ ẹ ṣáà sọ bí tí má ta sọjà bẹ́ẹ̀ má jà sọ lábí kílẹ̀ ń pè é bàbá Dámi Igboho bí tó bá wọlé sí ẹjẹ́ àmọ́ ṣó sì wà ní Germany ní Sunday Igboho àbọ̀ ti gbé ẹ padà sílé èyí tó bá jẹ́nu méjèèjì ẹ̀jẹ̀ ká mọ̀ ẹ má fi ẹ̀kọ́ tọ́ná fún wa ṣó ti yé yín torí tẹ́ bá máa sọ̀rọ̀ Yorùbá Nation ẹ ti máa ranjú wọn èyí tí yín á máa já gbogbo ẹ̀ lọ́wọ́ máa lọ sókè so kẹjẹ ká mọ̀ bó ṣe lọ o so ẹni gbogbo yín dẹ̀ pa mí nǹkan tẹ́ ẹ̀ ń bò
gbogbo ẹ̀ la máa find out a máa tú di gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan ni kẹ́ jẹ́ kó rí yín pé ṣó ti yé yín so òun ni a ní pé ká mú wá ọ̀rọ̀ kágbọ̀n àtúmọ̀ àbáyé sọ̀rọ̀ lójú ọ̀mí ẹ̀yìn èèyàn wa ó dàbọ̀.